Adébísí Àìṣà ní kí n mọ̀ bọ̀ nígbà ìgèdè ó ní wá máa ká níkẹ́. Àníkẹ́ aya májíìkì gbéra nílẹ̀ kò di dojúmọ́ ti mọ́. Àníkẹ́ ò jíire bí ó torí olúgbọ́n ò jíire jù bá òun lọ́ba ni wọ́n fi jẹ. Àrẹ̀sà ò jíire jù bá òun lọ́ba ni wọ́n fi jẹ. Bá Àníkẹ́ bá ti jíire àbùṣe mọ̀ bùṣe o. Aya májíìkì tí ń ṣọjọ́ òbí lò ní àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ sí ọdún dùnú ọdún ire. Bọ́dún bá ti dún pẹ̀rẹ̀gún àmáwọ̀ òtútù wáyé. Ó ṣe tọdún ọdún èyí tán òun ní wá tó ṣe tẹ̀mí ìtòwó tọ ọmọ lọ́wọ́n bá. Àníkẹ́ mọ́ dá kọjọkọjọ ní níṣọjọ́ òbí rẹ̀ gangan. Ládébímpé Àìṣà ti ṣe ní kí n mọ̀ bọ̀ wá kí ọkọ ọdún. Ó ní ìmọ̀ bọ̀ wá káyà májíìkì tí ń ṣọjọ́ òbí lò ní Kúyèdù. Ọmọ Abẹ́òkúta jámọ̀re láwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ṣé kí n mọ̀ bọ̀ lókè bẹ̀rù ni? Ẹ̀gbá tó mọ fífi òrò tí ń ṣe téégún mọ́nú. Olúgbòjọ́ bí ọmọ mi kíkan. Ògòjọ́ lòun rìn nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀gbá bí òrò mi apagi. Àníkẹ́ ẹ̀gbá bí òrò mi apọ̀pẹ̀. Bó bá délé apágbágú dání láwọn bàbá tó bí lọ́mọ gangan. Mo pé àṣeyíṣà mọ́dún. Ẹ̀gbá onísàbí ọmọ gbogbo àkàlà. Ọmọ eríjọgbọ́n ńlá ọmọ òṣìlẹ̀kùn balẹ̀kùn dé. Àríbi ogun lójú ogun bàbá tí ń làwọn yòókù bá gbé. Kò wá sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọ́n kì í ṣe lẹ́gbàá láké. Wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà ṣe bẹ́yìn modò gún lẹ́gbàá láké. Wọ́n gòkè àràfá ní Mẹ́kà ẹ̀yìn golúmọ lẹ́gbàá láké. Ẹ̀yin lọ́mọ òpáṣọ sílẹ̀ kẹ́rù ó sì mọ́ ọ̀bọ lọ́ṣẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Àníkẹ́ aya májíìkì ó ti ṣe ọdún èyí tán wàá tún ṣe tẹ̀mí ìtòwó tọmọ lọ́wọ́n bá. Mo kí ẹ kú ọjọ́ òbí ní ó korí jẹ́ òpẹ́.